bá wá jọ́nà bá ní àkẹ́ àfáà kí ní ká wá fún ibá ìmọ́ fún mi lówó ọ̀nà tó ń gbà wọn kí mo lè rí ṣe ń bẹ́ bọ́ bá fẹ́ wádìí abájọ ọ̀kan mọ́jọ́ sí wọ́n náà gbá bẹ̀ mọ́wùlẹ̀ dára rẹ láàmú láti etí ọ̀nà tó ń rìn wọn fún mi ọ̀nà ọ̀dá owó tó yẹ kí n fún yẹjẹ́ bá máa fi rajà. Nílé lóko lájò lẹ́yìn òdi gbogbo ní káàbọ̀ sí orí ìtẹ̀wé Mùsùlùmí. Mo kí n pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò kàn ní Mùsùlùmí. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mùsùlùmí TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mùsùlùmí TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. àábà wọn tó bí wa bẹ́ẹ̀ ni o gbogbo tàtà wà nílé kéwú tí wọ́n bá fún wa lówó sílè kanjọ́ náà ìlú olówó náà kà fàgbà àrájì ilé yóò lè tó bí jẹun wọ́n ni mo wá ń tẹ́wọ̀ rẹ̀ àwọn àgbò wọn ni máa sọ pé máa ìdákùn yẹn fàdúwà máa ń dà láì bá kí wọ́n ni máa ká máa ìdákùn yẹn fàdúwà àwọn ọmọ sọ pé máa ìdákùn yẹn fàdúwà máa ń dà láì bá kí lábàárí pé tí wọ́n fún wa àná tán tá ìdí àwọn èèyàn tá ń bùn wá lówó ni wọ́n bùn wá lówó ni gbogbo nǹkan ni wọ́n wá solúsàn sí náà Àlùkùránì yìí náà wọ́n fi jagun ẹ̀ Àlùkùránì yìí ni wọ́n fi jagun ẹ̀ Àlùkùránì yìí ni gbogbo nǹkan ní àwọn ẹni Ọlọ́run ni wọ́n Mọ̀lánà Sheikh Adam radiyallahu ta'ala anhu bàbá nu tíra wọn bàbá ní èyàn gbọ́dọ̀ jagun nǹkan mẹ́ta akọ́ ni muharabatul fakir muharabatul marad wa muharabatul jahd gbogbo àwọn àfáà jọ̀hún yìí muharabatul fakiri wọn àwọn wà kún àǹkọ́ mọ́ kéwú òun ló bí àwọn ahun sọ àfáà ni wọ́n ń bẹ́nu àwọn àfáà wa nílọrin bọ́dákọ̀ ẹlòmíì tí ó lè lọ tàbùkù bàbá mi ó pẹ̀ bàbá mi láhun sọ ni tí mo lè máa dákọ láwọn àfáà ńláńlá wọ́n ń sọ táwà yìí bá wọn ní wọ́n bá ti ń sọ di àṣán wọ́n ti káwọn mọ́kéwú àbí wọ́n káwọn mọ́kéwú lẹ́yìn àṣùbá wọ́n bọ́ di òfin wọ́n ń sọ ń bẹ́nu wọn bẹ́ẹ̀ ń bẹ́nu àwọn àfáà tó pé àwọn ń kọ agbọ̀n ni wọ́n ń kọ okùn òun ni mọ̀hárọ̀ bá ti fákìrì wọn àfáà ni wọ́n ń bẹ́nu wọn tó jẹ́ pé àwọn àfọ́ ní kíkọ nǹkan ni àwọn kátìbí ilé kátìbí ọ̀parẹ́ lọ ni wọ́n máa da tíra gbogbo tíra táwọn èèyàn fi ṣàjọ àwọn ọ̀dà fún wọn wọ́n bá hàn tú tí wọ́n fi ṣe mórídù wọn tí wọ́n fi jẹun nìyá apá wọn bẹ́ẹ̀ ni àwọn míì bẹ tí wọ́n lóko tí wọ́n dáko ń bẹ́nu àwọn àfáà Haúsá ń bẹ́nu àwọn àfáà àdẹ́mọ́lẹ̀ àwọn Senegal lọ́hùn wọ́n lóko omi ní kọ́mpìn injú àwọn èèyàn tí ń bá gbígbàdọ́ wa tí ètí ẹ̀ tí ìjó ní ẹlòmí èdá injọ náà ọ̀rọ̀ etí ni mò ń sọ yìí ìtọ́nà bá lóun ó ṣe ìṣẹ̀dábẹ̀ ni láti lágbàtà ti wà ní Markaz làwọn báńkà àwọn èèyàn ńláńláńlá wọ́n ti mú wá fún gbàdúrà lọ́dọ̀ mi ibi kan tí wọ́n wá báyìí ń sùn nífa ní yàrá ibi tí bàbá fún wa sí Adam fún wa yìí mọ̀ passage báyìí ni mò ń sùn ọ̀rẹ́ mi tàjọ classmate táà bá ti wá dé àwọn ọ̀gá tí wọ́n sì ń bẹ́ǹta wọ́n sì páàkì mọ́tò kàbẹ̀ tẹ́sí ń ké tọ́dílé wà ní ọkọ̀ báwọn bá dé wọ́n wà gbé sí àfún wọn ta wọ́n gbé ọ̀rẹ́ mi náà máa fẹ̀sẹ̀ ta mí yóò sọ ọmọ pé àfáàsẹ̀ ẹ̀dọ́ àtàn ni ògbómọ̀ bá yọ wọn ò ní jí o yóò máa fẹ̀sẹ̀ ta mí àfáàsúlẹ̀ wọn wá yín èmi tí wọ́n wá níwà jí gbogbo ojú ó ti pán tí wọ́n ṣàdúrà tán lóru láti ilẹ̀ lọ́ọ̀ ti fàdúrà rọ̀ mí lọ́rùn mi sùn ìwàdí inú ebú tún bẹ̀ náà ní gbèsè àti wọ́n máa gbálẹ̀ mọ́ wọn lára wọ́n wí tí wọ́n bá ní wí ọ̀dà Ọlọ́run gbàdúrà Ọlọ́run sì gbà tí wọ́n bá wá ń jọ́nà bá ní àkẹyà fún àkíní káwá fún ibà ìmọ́ fún mi lówó ọ̀nà tó ń gbà wọn kí mo lè rí ṣe ń bẹ̀ láti etí bọ́ bá fẹ́ wádìí abájọ ọ̀kan mọ́jọ́ sí wọn náà gbà bẹ̀ mọ́wùlẹ̀ dára rẹ láàmú láti etí ọ̀nà tó ń rìn wọn fún mi ọ̀nà ọ̀dá owó tó yẹ kí n fún yẹjẹ́ máa fi rajà
tọ́ba fi ṣe bísẹ́ẹ̀sì ayé aláta ló gbọ́mọ̀ sọ fúláwà ni fún wọn lówó yọmọ ta fúláwà yọmọ fún mi lówó àbẹ́sọ̀ gbogbo rẹ̀ mọ́ra wọn kèdàgbà ń wọ́n dàgbà tátọ́rọ̀ ní bá wọn tí wọ́n jẹ́ ìjọba ṣe ok ìtókù ni pé fún mi níṣẹ́ tí mo lè ṣe àwọn àmọ́mọ́ arábù náà sí fún mi níṣẹ́ kí n fi rówó má jẹ́ pé gbogbo àní máa kó bùkátà mi bọ̀ fún mi níṣẹ́ ó sì fún mi níṣẹ́ kódò mi ọ̀sọ̀ pé kò ní ìdíkẹ́ yọjú wọ́n bá yìí ṣe wọ́n fowó sákàntì ìdí tó ń wá mọ́ sọ fún òun jákùn ìyá ṣe sùúrù yàtọ̀ fún tí wọ́n ń pè ní ẹ̀bùn tá ànábì náà takò ànábì ní sàárà lòun ẹjẹ òun máa ń gbẹ̀bùn àìmọye ẹ̀bùn ìgbé ẹgbà ṣe béyàwó la ṣe lọ yìí àwọn ẹ̀dẹ́ ọlọ́run bùn mi lówó mọ́ ń wẹ́ lómi pé sẹ́wọ́ mo ṣe fún ọ tí mo fi dìsáàfù kò sí orí báyìí fún mi ó lóun mọ̀ pẹ̀ lọ́nà àwa náà lá sọpọ́tì so gbogbo wọn àwọn àfáà yìí ni wọ́n ní mórídù tí wọ́n ti ṣe muharabatul fakir ẹ dákun ìsìláàmù dá kọjá báyìí ìsìláàmù dá kọjá báyìí o ẹ̀sìn abíyìn ìsìláàmù kéésẹ̀sì tá à ń fojú wo bá ṣe ń fojú wo yàn rárá gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin sabab ẹ̀pàápàá jùlọ ẹ̀yin ọmọ kéwú tọrọ́dọ̀ ọkàn wá kú tí a bá ní ọkàn wá kú ọkàn wá ààrí bí yẹ́ sí tó rà àfáà lọ́mọ tó ṣe àfáà náà wọ́n pè kódà gbogbo alẹ́ kí ó kọjá ńjọ́ kan pé ilé kí ó báyìí ló ti jáde ó ti di àfáà yìí sì rìn ní àfáà yìí sì ṣe sí àfáà àṣẹ́kò níwà àfáà lọ́wọ́ kò sí nínú tọ́dá inú àfáà kò ní so ẹ dákun ẹ má bà ń tí agbédání jẹ́ o ẹ dákun ìta agbédání yìí ìsìláàmù tóbi ìjẹ́ àfá àwọn tí wọ́n jẹ́ kọjá lánàá àwọn iṣẹ́ ìyàn yẹ̀yẹ́ àmá ìkankan mọ́ fẹ́kẹ́ ìyẹn wa kẹ́ ṣàkíyèsí tí ọ̀rọ̀ bá délẹ̀ pẹ̀lú ẹjọ́ dídá ìjọ tọ́rọ ń sọ fà náà mọ́mà pé àlìyóòmù akmaltu lakum dinakum ipé òní yóò akmaltu lakum dinakum ọlọ́ni mo ti pé ẹ̀sìn ń bọ̀ díẹ̀díẹ̀ rárá ànábì kọ̀ọ̀kan ọlọ́ni lónìí mo ti pé wa atmamtu alaykum ni'mati ìdẹ̀ra mi tí mo fẹ́ ṣe lérí ẹ̀sìn ìsìláàmù yìí mo ti pé wa raditu lakumul islama dinan raditu lakumul islama dinan ọlọ́run lẹ́sìn yìí mo ti gbà mọ́ yọ́nú sẹ́sìn kò gbóhùn yọ́nú sáwẹ̀ lẹ́sìn àgbọ́yé tí mo fẹ́ ká gbọ́yé náà rọ̀ ló bàbára àwọn kan tí wọ́n ṣe kò ń gẹ́gẹ́ rẹ̀ dé aláwọ̀ ánìmọ̀ wárọ̀ dú ní ẹ̀nà àkùsẹ̀ yọ́nú sẹ́lẹ́sì àwọn sàbí wá ń kọ́ yọ́nú sí wọn wọ́n jẹ́ tàbí kò gbóhùn yọ́nú sáwà tá à ń sẹ́sìn o Islam ló lóhùn yọ́nú sí o ìtí ọjọ́ sọ gbóhùn yọ́nú tí wà ní wọ́n máa sí ọwọ́ ẹnìkọ̀ọ̀kan o ó ń jẹ́ mùsùlùmí olè ń bẹ́ẹ̀ ó ń jẹ́ mùsùlùmí ọ̀mùtí bẹ́ẹ̀ ó ń jẹ́ mùsùlùmí ó sì náà bẹ́ẹ̀ ó ń jẹ́ mùsùlùmí apààyàn bẹ́ẹ̀ kódà bó dé náà sì kejì gbogbo ẹ̀ náà ló kún bẹ́ẹ̀ ìwà máa sí ọwọ́ àwọn ẹnìkọ̀ọ̀kan lọ́jọ́ gbé àdúlẹ̀ ìmọ̀sí ọwọ́ wa táàsì lọ́jẹ́ kọ́lọ̀wọ́ wá gbé àdùwá ní Máídà so ọlọ́run fún rẹ̀ ó ti mọ iṣẹ́ tí ẹnìkọ̀ọ̀kan wa tá a ní iṣẹ́ ọwọ́ wa ìsìláàmù ló yọ́nú sí o ló sì fi gbẹ̀san wa lérí nǹkan kọ̀ọ̀kan tẹ́nìkọ̀ọ̀kan tó bá ti pé ẹ̀san gbọ́dọ̀ wá lórí ẹ̀ asariku asarikọtù ó lẹ́nu fàkítọ̀ wọn àìdíyàwó máa ọlọ́gbìn lọ́jáde ní ọkùnrin lọ́jáde ní ọlọ́ni ẹgbọ́ wọn méjèèjì tẹ́wọ̀n ọ ti gbé àdùwà tó rọ́ ma sí ọwọ́ rẹ̀ sẹ́ni wọn ọlọ́run ayọ́nú sí inú ẹ̀sìn lọ́yọ́nú sí lọ́kàrí mùsùlùmí kó yàbọ̀ jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ lẹ́ni mutí bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe ìsìná
ibi mo fẹ́ lọ ń bẹ̀ kọjọ́ má lọ bẹ́ Islam ti dùn Islam ti dá ìwọ tó bá dá ń bẹ̀ láàníwọ̀ dá ẹ má gbẹ́jọ́ lérí Islam máa o Islam ṣe wá rọ́ọ̀fù báyìí Islam ẹ sọ pé Abdulrahman ṣe wá rọ́ọ̀fù báyìí Abdulrahman yóò ṣe wá dá báyìí gbogbo láì fi tẹ́ fi kẹsẹ̀ máa fi kàn án bẹ́ẹ̀ ni dájọ́ ọ̀lú tó ti wá Ìlọrin ti dá kò sì lè bàjẹ́ ìlú àwọn ńláńlá ni ìlú bàbá Zekama ni ìlú ṣe Adamu ni ìlú bàbá Alágbàdì ni ìlú bàbá Àgbàgbòmọ ni ìlú Bígọ́rẹ̀ ni ìlú àfá Alimi ni ìlú ọmọ Kòkòrò ni ìlú Alábìdún ni ìlú àfá Àndẹ́ ni ìlú àfá ọmọbà Àgbàdì ni àfá Sàrùmí ni ìlú àfá Fúkú ti láàfún Kíjìpá ni ìlú àfá Ẹ̀sìn Òbí wá ni àwọn ńláńlá ń ká yìí àfẹ́sìn Òbí àgbàṣẹ́ òmàdìkì ìlú rẹ ní Tájùl Àdábì Tájùl Múmínì ìlú rẹ ní ohun ìdíngbà kátà ìlú ẹ̀ ní bàbá sára dáńgbà ìlú wọn ni Alájì Alóore ìlú wọn ni àfá ọmọ yíya sóró ìlú wọn ni Búbákà Ìsáàlì Kòtò àfá wa Sẹ́kù Mùtárù ìlú wọn ni àfá Àgádìbò Kàlùkò ìlú wọn ni